ilé-ẹjọ́ ju bàbá tí wọ́n fẹ̀sùn kàn pé ó lẹ̀dí àpò pọ̀ mẹ́ni tó fipá bá ọmọ rẹ̀ ọmọ ọdún 5 lò pọ̀ sí àhámọ́ ọgbà ẹ̀wọ̀n góńgó sọ. ilé-ẹjọ́ kan nípínlẹ̀ Rivers ti fi bàbá kan sí àhámọ́ ọgbà ẹ̀wọ̀n fẹ̀sùn pé ó lẹ̀dí àpò pọ̀ mọ́ afurasí kan tí wọ́n ní ó fipá bá ọmọ rẹ̀ tó jẹ́ ọmọ ọdún 5 lò pọ̀. adájọ́ Rita Ogunguo fi bàbá náà sí àhámọ́ ọgbà ẹ̀wọ̀n lẹ́yìn tí agbẹjọ́rò rẹ̀ yọjú sí ilé-ẹjọ́ pé òun kò sí ẹjọ́ lórí ọmọ òun tí wọ́n fipá bá lò pọ̀. ó ní òun àti afurasí náà ti fẹnukò láti má sí ẹjọ́ mọ́. afurasí tó ń jẹ́jọ́ lórí ẹ̀sùn ẹyọ kan ni wọ́n fẹ̀sùn kàn pé ó fipá bá ọmọbìnrin ọmọ ọdún 5 lò pọ̀ ní ọjọ́ 11 oṣù kẹrin nílùú Ondagwa ìjọba ìbílẹ̀ Eche nípínlẹ̀ Rivers. afurasí náà ní òun kò jẹ̀bi ẹ̀sùn eléyìí tí wọ́n fi kàn òun náà o. ilé-ẹjọ́ ní àwọn kò faramọ́ ìwé tí bàbá ọmọ náà kọ láti fi sọ pé òun kò ṣẹjọ́ mọ́ o. adájọ́ Ogunguo pàṣẹ pé kí wọ́n fi bàbá ọmọ tí wọ́n fipá bá lò pọ̀ náà sí àhámọ́ ọgbà ẹ̀wọ̀n títí di ìgbà tí ìgbẹ́jọ́ míì máa wáyé. ó ní bàbá náà yóò wá wí tẹnu rẹ̀ lórí irú ìfẹnukò tí òun àti afurasí náà ṣe. adájọ́ ní ẹ̀sùn tí afurasí náà ń jẹ́jọ́ lé lórí jẹ́ ẹ̀ṣẹ̀ ńlá tó lòdì sí abala 28 ìwé òfin Rivers. kí ni òfin sọ? ẹnikẹ́ni tó bá gbìyànjú láti yanjú ìwà ọ̀daràn tó ti wà nílé ẹjọ́ ni wọ́n lè fi sí àhámọ́ tí wọ́n sì lè gbé e lọ sí ilé ẹjọ́ fẹ̀sùn pé ó fẹ́ ṣèrànwọ́ láti bo ìwà ọ̀daràn mọ́lẹ̀. èyí ni ọ̀rọ̀ tí alága tẹ́lẹ̀ rí fún ẹgbẹ́ International Federation of Women Lawyers FIDA tẹ́ka ti ìpínlẹ̀ Rivers Adata Bawumbrink sọ. ó wòye pé ìgbà àkọ́kọ́ kọ́ nìyí tí àwọn òbí yóò gbìyànjú láti máa yanjú irú ẹ̀sùn bẹ́ẹ̀ kúrò nílé ẹjọ́ lẹ́yìn tí ẹ̀sùn náà bá ti wà nílé ẹjọ́ o. ó ní àwọn ìṣẹ̀lẹ̀ báyìí máa mú kó ṣòro láti ṣe àṣeyọrí lórí ṣíṣe ẹjọ́ àwọn ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀. Bawumbrink ní òbí tó bá gba owó lọ́wọ́ àwọn ọ̀daràn tó bá ṣe irú ìwà ọ̀daràn báyìí náà ń dá ẹ̀ṣẹ̀ o. tí ẹni tó bá pe ẹjọ́ lórí irú ìwà ọ̀daràn báyìí bá padà lọ sẹ́yìn láti lọ wá ọ̀nà yanjú ọ̀rọ̀ yìí, ó ṣeéṣe o kí wọ́n fòfin gbé òbí bẹ́ẹ̀ kó fojú ba ilé ẹjọ́ kó sì jẹ́jọ́ kan náà pẹ̀lú afurasí. nígbà tí ẹjọ́ bá ti wà nílé ẹjọ́ ni ilé ẹjọ́ ní afurasí àti ẹbí tí lè fẹnukò lórí ohun tí wọ́n bá fẹ́ ṣe láti pẹ̀tù sí aáwọ̀ tó bá wáyé láàrin wọn. kò yẹ láti gbé ìgbésẹ̀ bẹ́ẹ̀ láìsí ìmọ̀ sí ilé ẹjọ́ o. tí afurasí bá gbà pé òun jẹ̀bi tó sì fẹ́ kí àwọn yanjú ọ̀rọ̀ náà láì lo òfin, ilé ẹjọ́ ló máa sọ irú nǹkan tí wọ́n máa fún àwọn ẹbí, kì í ṣe pé ẹbí ló máa lọ gbowó lẹ́yìn tó máa wá ṣẹ̀ṣẹ̀ wá sí ilé ẹjọ́ pé òun kò ṣẹjọ́ mọ́. ẹbí ò lè sọ pé àwọn kò ṣẹjọ́ mọ́ nítorí ìjọba ni wọ́n ń bá ṣẹjọ́, kì í ṣe ọmọ lásán o. Bawumbrink ṣàlàyé pé ilé ẹjọ́ tó wà fún ọ̀rọ̀ mọ̀lẹ́bí nìkan ní ilé ẹjọ́ tó máa ń fi ààyè gba ìdájọ́ láti mú àtúnṣe wáyé, tó sì sọ pé lábẹ́ òfin tó de ẹ̀tọ́ àwọn ọmọdé, ọmọ náà ní ẹ̀tọ́ tó yẹ láti gbà. bákan náà ló rọ àwọn ẹbí tí wọ́n kojú irú ìṣòro báyìí láti máa ní ìgbàgbọ́ nínú ilé ẹjọ́ láti rí ìdájọ́ òdodo gbà, kí wọ́n yé máa gbẹ̀yìn lọ gba owó àbẹ̀tẹ́lẹ̀. kò yẹ láti máa gba owó nítorí ó yẹ kí àwọn ọmọ tó bá kojú irú ìṣẹ̀lẹ̀ báyìí rí ìdùnnú pé àwọn gba ìdájọ́ òdodo. kí àwọn òbí àti alágbàtọ́ máa fi ààyè fún àwọn ilé ẹjọ́ láti bá wọn ṣe ìdájọ́ òdodo, kí àwọn tó bá lùgbàdì ìṣẹ̀lẹ̀ báyìí má bàa máa rí ara wọn gẹ́gẹ́ bí ẹni tí wọ́n ń lò. Bawumbrink tó máa ń jà fún ẹ̀tọ́ àwọn ọmọdé sọ pé ẹbí tí wọ́n bá rí tó ń gba owó lọ́wọ́ afurasí tí ilé ẹjọ́ kò buwọ́ lù ṣe ẹ̀ṣẹ̀ tó lágbára o, tóun náà yóò sì jẹ́jọ́ kan náà pẹ̀lú afurasí. ìròyìn yàjóyàjó fún ti àkókò yìí kò ní jù báyìí lọ. ẹ má gbàgbé
láti máa darapọ̀ mọ́kànnì Jígí Alára ẹ máa pín ká ẹ máa fèròǹgbà yín sábàlá àríwísí o. Imam Abdulwaheed ló ti ń jábọ̀ ìròyìn. Jígí Alára ìkànnì inú mọ́dúndú ẹsẹ̀. Ọ̀dùnmọ́wá ìkànnì Jígí Alára. Ètò tó fún ni lóye, ètò tó lani lọ́yẹ̀ wà ń bẹ̀. Ọ̀dùnmọ́wá ìkànnì Jígí Alára. Ìròyìn lóríṣiríṣi tàbí mọ́ bó ṣe ń lọ láwùjọ. Ọ̀dùnmọ́wá ìkànnì Jígí Alára. Ìkànnì Jígí Alára. Jígí Alára. Ìkànnì Jígí Alára 24 bàbá gbogbo.